tó gbogbo ọmọ Yorùbá mo tún dé o Àyànwálé náà ni Ọ̀yọ́ máa láàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà àwa là ń bólówó gbogbo là ń bá ọ̀fà kó gbọgbà alẹ̀ àṣẹ kó lè bá àdìjà kó lè dà pọn ni ajíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bàbá ẹnì kọ̀ọ̀kan akọni òṣèré náà ní gbogbo ilẹ̀ kílẹ̀ kò sọmọ tí ó jọ ṣe àfọmọ tí ó bá fi wẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ̀ yá mi létí yín ẹ yá mi létí yín báyìí kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ àìsàn ọmọdé alágọ̀ ara ẹ má bora yín mọ́lẹ̀ kẹ́ má bàa bora yín pa gbogbo wọn tó bá láìsàn lágọ̀ ara èyíkéyìí àìsàn tí bá ń ṣe ọ́ ó sì má bora ẹ̀ mọ́lẹ̀ tá a bá rẹ́ni kẹ́ni àbẹ̀yàn kéèyàn tí èyíkéyìí nínú àìsàn kan bá ń ṣe ẹ ṣe sọ síta ẹ má bora yín mọ́lẹ̀ èwo nínú àìsàn ló ń ṣe wọ́ ṣé ikọ́ ni àbí ibà ni àbí ìdí yíyọ ni àbí ìdákọ́lẹ̀ àbí kí nǹkan ọmọkùnrin kó máa kéré jọjú orí ẹ̀ lọ ni àbí bóyá ààrẹ mọ́lẹ́fẹ́ ni gbogbo èyíkéyìí nǹkan tẹ́ ẹ bá fẹ́ nínú nǹkan ìwòsàn ilẹ̀ Yorùbá ẹ kàn sí Alhaji Dr. Waliu Ọláyínká Sàlámì Ìbà Àgbà Ṣaragírí Alhaji tuntun Ìbà Àgbà Ṣaragírí kò pé méjì lóde Ọ̀yọ́ ọ̀dọ̀ wọn ni kẹ́ máa bọ̀ irú àìsàn wo ló ń ṣe ọ́ bóyá aṣọ múròrò ni ìdákọ́lẹ̀ ń bẹ fẹ́ni tí kò lè ṣe dáadáa bóyá oṣù kan òun rẹ̀ àbí oṣù kejì òun rẹ̀ aníjẹ̀dí ni jẹ̀dí skéwà ṣàlàyé wà ọkọ̀ àrùn tó wá wà fún gbogbo àrùn tí ń bẹ lágọ̀ọ́ ara tó lè máa dára láàmú tí ò jẹ́ ká lálàáfíà tẹ́ ẹ bá ti dọ́dọ̀ Dr. Waliu Ìbà Àgbà àwọn tó ṣe àlàyé bí mo ṣe ń ṣe ìlọ ẹ fẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034118854 tẹ́ ẹ bá ti pè wọ́n àwọn ni wọ́n gbé èyíkéyìí àrùn tó lè máa dà yín láàmú lágọ̀ọ́ ara ẹ kàn sí wọn lóde Ọ̀yọ́ Ìbà Àgbà Ṣaragírí kò pé méjì.